àjọ ṣiṣẹ́. Wọ́n sì ní gbà nínú ọ̀rọ̀ mi kankan nínú gbogbo ọdún pátá. Òfin méjìlá bá ọdún. Jìnnìjìnnì ọmọ alàlújá ti fọwọ́ òkú lílẹ̀, kábíyèsí ti wàjà. Bó bá dọrú lónìí, mo fẹ́ kó o lọ rèé kógun jà wọ́n lókè ọba. Ǹjẹ́ ẹ rí èdè ẹnu wọn? Ṣé ìkọ̀rí bàbá ńlá kú bàbá rẹ̀ ò sọ fún ọ wípé wọn kì í kógun jà òkè mẹ́fù? Tó bá jẹ́ méjì ẹ̀yọ́ sọ kejìlá àmọ́. Bó ṣe tó ti wọ́n fẹ̀mí ìnílẹ̀ fún kẹ́mẹ̀fù. Bẹ́ẹ̀ni ni wọ́n fi gbígbóná pa ọba Adéyíká àtolórí ogun. Wọ́n ìjọba ń dìbò wọ̀. Iṣẹ́ ogun táwọn bàbá ńlá kù bàbá mi ṣe. Ó lè torí yín bẹ̀rẹ̀ káàkọ́ gbogbo rẹ̀ lójú. Tẹni tí ó kù ó kù, tẹni tí ó kù ó kù. Àwọn tó wọ̀ tuntun tó ní tàbọ̀ wà wọ̀ yóò jẹ iná rẹ̀ níṣu. Àkóso lónìí sọ́la. Èmi mo rán ni sí ọ pé bọ́ ọba ń bọ̀ kó o ṣe níwọ nìkan ṣe. Kọlù olórí ogun ni ó. Ẹ ń bá yàrá nù ní lògùn kù wọ́n fi ọba ń pa. Para o sọ̀rọ̀ ni.